bàbá wa nínú Olúwa o dádì wa nínú Olúwa o pásítọ̀ Olúṣèyẹ Afọlábí kú oríire. ọdún 52 ló pé lórí ilẹ̀. àwa bá ẹ dúpẹ́ tẹsímọ́nì ó kú oríire. ọmọ Afọlábí o ẹni ọdún bá láyé ẹni ọjọ́ ẹ sọpẹ́ fọ́lọ́run. 52 years ló máa ń bá wọn ṣe. ọdún 52 ló pé lórí ilẹ̀. àwa bá ẹ dúpẹ́ tẹsímọ́nì ó kú oríire. ọkọ̀ ládùn ní oore ọ̀fẹ́ ni oore ọ̀fẹ́ ló jẹ́ ọ̀pọ̀ ló ń wá rú ọjọ́ òní o tí kò ṣeé ṣe fún wọn a ò fi yọ̀ wọ́n a fi ń dúpẹ́ fọ́lọ́run ni. ìwé mímọ́ ní kì í ṣe nípa ipá tàbí agbára ṣùgbọ́n nípa oore ọ̀fẹ́ Ọlọ́run ni. ó tún ní kọ́ wa ká máa ka iye ọjọ́ wa kó lè máa fọkàn wá sí pọ̀pọ́n. pásítọ̀ Olúṣèyẹ ọmọ Afọlábí mo bá ẹ dúpẹ́ ọdún ayọ̀ lọ́mọ ṣe. oore ọ̀fẹ́ ló jẹ́ ọ̀pọ̀ ló ń wá rú ọjọ́ òní o tí kò ṣeé ṣe fún wọn a ò fi yọ̀ wọ́n a fi ń dúpẹ́ fọ́lọ́run ni. pásítọ̀ Ṣèyẹ Mọdákẹ́kẹ́ sàníyàn o akọ̀ráyè ló ti wá Mọdákẹ́kẹ́ níyàn o akọ̀ráyè sànílé arógunmọ̀sá ìwọ́lá rírè mọ́kọ́ o Mọdákẹ́kẹ́ nìyẹn. Mọdákẹ́kẹ́ nìyẹn o akọ̀ráyè ló ti wá arógunmọ̀sá ìwọ́lá rírè mọ́kọ́ o Mọdákẹ́kẹ́ nìyẹn. pásítọ̀ Olúṣèyẹ okú ọdún o ọdún ayọ̀ lọ́mọ ṣe. tẹsítímọ́nì mi ọmọ Afọlábí mo bẹ́ẹ̀ yọ̀ mo bẹ́ẹ̀ dúpẹ́ o. ọkọ ládùn ní mi ti ń jẹ́ Joyce bàbá Jùmọ̀kẹ́ o bàbá Dominion Olúwadámilọ́lá bàbá Isaac mi Ayọ̀mídé ti ń jẹ́ Breakthrough ẹ̀gbọ́n Ọlájídé ọmọ Afọlábí o ẹ̀gbọ́n Bùkọ́lá o bàbá Adé Olúflábò kékeré o ẹ̀gbọ́n Olúgbénga ọmọ Afọlábí mi Doma àbúrò pásítọ̀ Bùnmi ọmọ Afọlábí ẹ̀gbọ́n Fúnmiláyọ̀ Ayádéwálé ṣe ń bẹ̀ lé ní àbóròde. gozenti mi aláṣẹ Brechdom Nigeria Limited mi ti ń bẹ ní Gozen Avenue nìbàdàn lé o. ọmọ màmá mi ẹ̀dá Mrs Esther Aya Afọlábí mo bẹ́ẹ̀ yọ okú oríire. happy 52 years birthday. ọmọ bàbá mi tó relé ògbó lọ́jọ́ ọjọ́ sí o lè pa Akínrìnàdé F Afọlábí bàbá mi ní kọ́lọ́mbà ń dẹ̀lẹ̀ fẹ́yàn rè. Olúṣèyẹ ọmọ ọba tó mo lémi ò pèrè ọba mo súnmọ́ bá níwọ̀n ẹgbẹ̀je mo jìnnà sọ́ba níwọ̀n ẹgbẹ̀rindínlógún. testimony mi arọ́bà mi lọ́ọ́ bá pa ọmọ ọba tó ọmọ ọba gan ò jíṣẹ́ ẹranko lówó. Olúṣèyẹ mi ọmọ Òṣùpálẹ̀ ẹni Ògún ọmọ agbóló ajé ní ẹni ọwọ́ rẹ bá tó kọ́ lọ tún ṣe. ọmọ Afọlábí ẹni obìnrin kò lọ́nà tó bú sẹ́kún sáníyàn o kò sí torí méjì rárá. ó ní bẹ́lẹ̀ yóò bá jọkọ ẹni ìkọ́sá ti jálẹ̀ ẹni nílé bàbá tó gbé bí ọlọ́mọ. Olúṣèyẹ mi ìwọ lọ́mọ òjìlóru kan bẹ́ẹ̀ òbẹ̀rìrì láàjì ọmọ agbóló ajé agbélémọ̀ ntàrà okó ń ṣe. Olúṣèyẹ mi òpómúlérò ní ọ́ òpómúlérò mọ̀jà lẹ́kan òpómúlérò mọ̀jà ní ọyún mọ bẹ̀rù gbélé ọmọ onírúurú aṣọ kété ta dídùn aṣọ lè dìde àwọ̀ tó jura wọn lọ. ìwọ lọmọ òpó tí ò sùn ká kọjọ ẹ sí náà iná tí ò sùn ẹja bomi pa omi tí ò sùn ẹja fi pọtí ọtí tí ò sùn ẹja gbé fọmọ líle. ilé Afọlábí ọmọ líle tí ò sùn wọn ni ẹja ràn sógun ọmọ òpóró sọ òpó gbàjà o. Olúṣèyẹ ìwọ lọmọ bí ọba sásọ oríṣiríṣi ìdílà bá máa rí o. ẹlòmíì bá bọ́ra sílẹ̀ àjọbọ ọ̀pọ̀ bá bọ́ra sílẹ̀ àjọ̀nà kí o. ọ̀gá wa kásá ní abímbésù. Olúṣèyẹ mi èṣù òmokolo tọ́ òkú ẹni èṣù bá rí lè ṣù jẹ ọmọ ẹ̀gá tí kì í jókòó ẹnìkan nàmúnàmú. ilé bàbá tó gbé bí ọlọ́mọ. happy 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 birthday to you o. pásítọ̀ Olúṣèyẹ mi Mọdákẹ́kẹ́ sàníyàn ọmọ ogun tẹ̀lúdó ní Mọdákẹ́kẹ́ lé o. ẹ̀yin lọ máa kí lójú ogun. ilé lẹ́wẹ̀rẹ́ sànílé bàbá tó gbé bí ọlọ́mọ. ọmọ ogun sọ wá pọ̀ ní Mọdákẹ́kẹ́ lé. Mọdákẹ́kẹ́ ọmọ tó fìjà gbòde ọmọ bí ò sí jà mọ́ wọn lọ tẹ̀lú Dákẹ́kẹ́ dó. máa wá wo bàbá ẹni tó fẹ́ tọ́ mi. Olúṣèyẹ mi ẹ̀yin lọmọ ẹni mi kùkù tí ara ẹ̀ lómi. akọ mọ́ bá ń jà wọn ò ṣe bí wọn ọ̀dàlẹ̀. Mọdákẹ́kẹ́ ọmọ fèdèjìlẹ̀ bẹ́ẹ̀ yóò kó sọ̀rọ̀. testimony mi gosenti mi ìwọ lọmọ bá mi di akọ. bí ọ̀bọ̀là a rí ẹ̀ bá jẹ́ ká kúkú mọ̀ ọkọrin tẹ́yẹ òkó ní ká mọ̀ ọkọ lọ. ìwọ lọmọ odò kan tí wọ́n ń pè lágbára ní Mọdákẹ́kẹ́ lé. ọmọ kú ọdún o ọdún ayọ̀ lọ́mọ ṣe. ó ti wá ṣe 52 yìí wàá ṣe 60 wàá ṣe 70 80 90 100 lágbára Elédùmarè ọba. ọ̀rẹ́ rẹ̀ pásítọ̀ Mọ́bọ́lájí Alájé inú ìjọ Winnerland Christian Center tí ń bẹ ní Ìbàdàn lé ó ní kí n wá kí ẹ kú ọdún tuntun. ọdọọdún ní sápórúwé pásítọ̀ Olúṣèyẹ mi ọdọọdún lẹ̀ wá wá ìwòye ọdún tó ń bọ̀ kájọ péjú ṣe lórúkọ Jésù Kristi ọba. èmi bàbá ọmọ sọ bẹ́ẹ̀ o ọmọ Afọlábí ó ti dẹ́ bẹ́ẹ̀. Mọdákẹ́kẹ́ nìyẹn o.